وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت مياه في علمك وزنته وعددا وأنت تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتعلمني جوامع كتابك وتفسير آياتك بحفظهن نحن نزلنا القرآن وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. رب العالمين الرحمن. الحمد لله رب العالمين الرحمن الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. Alhamdulillah. Àtúwá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Maliki yawmiddin. Gbogbo tí yóò bá ṣe kó fọkàn náà síwájú. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahman
Ọba yìí gbogbo òkú ni wọ́n lò sí kò lọ. Kò lọ. Kò lọ. Bismillahirrahmanirrahim. Àtàwọn àwa bí ìlú ọba bá ti mọ̀ yìí. Àtàwọn kékeré wa tí wọ́n wá káàkiri ayé Bismillahi Ar-Rahmanir Rahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Wọ́n ti wá káàkiri. Ààrẹ yìí ò lọ. Ó wá rántí sí ọkọ̀ ọ̀rọ̀ kàtà. Ọ̀rọ̀ kàtà. Ó ní gbàmí. Tí mo lè ní mo sọ lọ́dọ̀ rẹ̀.
àwọn ṣe ààrẹ àbẹ̀wò alábẹ̀lẹ̀ máa fọ àwọn ńláńlá mọ́sálásí ọlọ́ba káàkiri kẹ̀ fún wọn kọ́pàlẹ̀ wọn jẹ́ يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم Bàbá wa kábíyèsí ọlọ́pàá tí wọ́n ní tàfsírì yìí ò gbọdọ̀ dúró oríire wọn náà mẹ́jọ kó dúró. يوم يحمى عليها في نار جهنم Bàbá dáadáa. فتقوى بها يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وظهورهم والذين يكنزون الذهب والفضة àwọn tí wọ́n ń kó jọ olè àti bàdákà dáàbò lówó lónìí tí wọ́n ń kó wọn jọ òbíṣiríṣi owó tí wọ́n ń kó pamọ́. ولا ينفقونها في سبيل الله Bẹ́ẹ̀ ni lọ́dà tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá sì tún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ wọ́n kó jọ wàlá yóò fi kú rẹ̀ في سبيل ولا ينفقونها في سبيل الله wọ́n kọ́ kíní wọ̀nyí jọ bílíọ̀nù tírílíọ̀nù owó tí kò tó wọlé torí ni ó dàrú. Àwọn akọ̀jọ wàlá yóò fi kú rẹ̀ fi sabilillah. Bàbá yìí ṣeré wọn. ولا ينفقونها في سبيل الله Wọ́n kó kíní wọ̀nyí jọ wàlá yóò fi kú rẹ̀. ولا ينفقونها في سبيل الله Àwọn akọ̀jọ gbogbo ayé ni wọ́n ra lé sí wọ́n ra lè káàkiri wọ́n ya ra sí àti bẹ́ẹ̀tì ojú tí wọ́n rà jẹ́ láyé bí ikú rẹ̀ fi sabilillah. Wọ́n bá nílẹ̀ tó ní ọ̀nà tọ́lọ́ tó fún wọn. Wọ́n fún ọlọ́run lẹ́kọ̀ọ́ tó lọ́rùn. ولا ينفقونها في سبيل الله ولا ينفقونها في سبيل الله Wàlá yóò fi ikú rẹ̀ ولا ينفقونها في سبيل الله wọ́n lọ sí ní tọ́lọ́run yẹ́pà lúnà wàyà wòrúnà náà sàbẹ̀lẹ̀ kòkòlì. Wọ́n láàrú wọ́n ti wá kó olówó ẹgbẹ́ ló ti láàrú. Nǹkan ọ̀fọ́ ti pọ̀ jù nǹkan ọ̀fọ́ ti pọ̀ mélòó nínú tọ́lọ̀ fún yín. ولا ينفقونها في سبيل الله Tọ́lọ̀ fún wọn yìí àbí kò wá nà síbi tọ́lọ́run. Ayé ni gbogbo àwọn ẹ̀yà wọ́n ti
بعذاب أليم فبشرهم بعذاب أليم. wọ́n ti ní ọ̀rẹ́ ìdílé tí yóò bá níwájú ọlọ́run kó pẹ̀lú tí yóò fi sílẹ̀ sáyé lọ. wọ́n tó bá fi tó pọ̀ lẹ̀ láyé tó bá àtúnná bẹ́ẹ̀ ọlọ́run máa ṣòfò. bàbá فبشرهم بعذاب أليم. fún wọn nílò bàbá ṣírí sọ fún wa jẹ́ wọ́n wà pé kí ni. بعذاب أليم. wọ́n jẹ yẹ́yẹ́jẹ́ lérò. فبشرهم بعذاب أليم. jàmbá ìbí ká kékeré sí nìyẹn. àwọn ọlọ́run ní. يوم يحمى عليها في نار جهنم. في نار يوم يحمى عليها في نار جهنم. àwọn tí a yẹ sọ̀rọ̀ lẹ́tọ́rí èkó olówó ni wọ́n ń kọ ìpèjì méjì àgbẹ̀ kàǹgà sábẹ́ ìbùsùn wa ká kó pamọ́ sílẹ̀ àṣẹ́jì bẹ̀rẹ̀ ti pẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ní dọ́là kẹ́kọ̀ọ́ àti nínú ìjẹ́gbẹ́. يوم يحمى عليها في نار جهنم. يوم يحمى عليها في نار جهنم. wọ́n gbé sọ̀rọ̀ pẹ̀lú owó rẹ̀ yóò lọ́gbẹ́ kòtò sí abẹ́ bẹ́ẹ̀ni ìyàwó rẹ̀ ibẹ̀ lọ kó pamọ́ sí kẹta sùn lówó mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ti ṣe lónìí. ẹ̀yin náà wọ́n lọ sọ́kàwé láì láì lọ́wọ́. يوم يحمى عليها في نار جهنم. bẹ́ẹ̀ yóò bá ti rẹ̀ náà owó ọ̀dẹ̀ owó wà á gbé ìsẹ̀yìn yìí. وشر ما فيه من الخلائق أليس يغني عنك في المضاجع أليس tó kùnmi tó kó sí ẹ̀kọ́ kò lè wúlò fún ọ níbẹ̀. أليس يغني عنك في المضاجع إلا إذا فرها owó náà kò wúlò fún ẹ níbi tí ẹ kó sí ẹ̀kọ́ pamọ́ fá nípa ẹ̀jẹ̀ tó kẹ́jọ rẹ̀ ju méjì mẹ́ta mẹ́rin láti ẹ̀dá gbọ́dọ̀ tẹ̀lé ọmọ kí lè fowó sí bẹ́ẹ̀. أليس يغني عنك في المضاجع kí lè fowó sí ẹ ti ní aṣọ lẹ́yìn orí burúkú. aṣọ lẹ́yìn lọ́wọ́ tẹ́ ṣe bẹ́ẹ̀ ti ní gbogbo ẹ̀. إلا إذا فر فرار العابد إلا إذا فر فرار العابد ọlọ́pàá máa kọ onífàtòkù wá. فتكوى بها جباههم kí ló dé bọ́lá mi ní akọ ààyè mẹ́ta tó mi ní akọ jìbá wù wá jùlọ wù wá zùwọ́. èsì
wọ́n dàbò wọn lójú. wọ́n fọ̀nù wọn ní ojú bàbá wájú níbẹ̀ bàbá wájú báyìí níjẹ́ bẹ́ẹ̀. wákìlì wájú olóòrò àti ẹgbẹ́ wọn wàsóró àti ẹ̀yìn wọn. Torí kí ni gbogbo bá dòkó tó bá ti ní káríkà tó yọ yóò kọ́ ojú tí a lọ kókó yóò iná tó lè kí á rà. àtòkè wá bí i àjìbá rẹ̀ Ojú ìyàtẹ̀ bẹ́ẹ̀ ló ní ẹ̀dá. wájú olóòrò Jáàmù wájú olóògùn tó bá lọ sọ̀rọ̀ wọ́n lè wá kó ẹgbẹ́ náà. Máa sọ tó fẹ́ sọ ọ́. wàsóró Yóò wá bí nípò sóyè wọ́n á kọ ẹ̀yìn. Àtọ́jú àtẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ ọkọ yóò wọlé náà kì í á rà. Tọ́lọ̀ fi dáko oríkèéríkèé mẹ́ta lọ. Bẹ́ẹ̀ ló fi dá rẹ̀. Ẹ̀gbọ́n bí láyé bá yọ wọn a máa sojú wọn mú bí ẹni ayé sọ máa. Tí ìyá mi bá béèrè, ojú wọn sì ti máa dàrú. Ẹsẹ̀ yẹn ló tẹ̀lé ní káríkà ṣe báyé yìí ti dá. àtòkè wá bí i àjìbá rẹ̀ Owó tẹ́ fi ṣe káàdì sórí rẹ̀ kò tó tẹ̀lé sórí ibú. Owó tẹ́ ẹ̀dá dábì ní ìyọ̀nù ọ̀dọ́. Ó kéré ní owó tẹ́ fi rí ìlú ọ̀dọ́. wájú olóòrò Ọdún tí wọ́n yà fún àdádúrà, wọ́n fẹ̀lẹ̀ máa ká ilé náà wọ́n dá. Wọ́n fẹ̀lẹ̀ máa ká ilé náà wọ́n dá. Ojú wọn ní kò ní ọ̀rọ̀ wọn. Àwọn olóko ẹ̀sàdúrà ìṣẹ́jú mẹ́fà. Afẹ́sẹ̀ ìrẹ́gbẹ̀ wákàtí ẹ̀rọ. fàtòkè wá bí i àjìbá rẹ̀ Ẹ máa ní owó tálíkà pẹ̀lú ìbànújẹ́. Ẹ máa ní owó ilé ìrẹ́gbẹ̀ pẹ̀lú ẹ̀rí. wájú tí wọ́n fi rí tálíkà lójú àfàsí òkú òkè. wájú olóòrò Ẹgbẹ́ ìwọ̀n tí wọ́n máa kọ́ sí tálíkà ẹgbẹ́ àsìkò òbítò. Ẹgbẹ́ náà àtúnyí ọ̀sìn olóòwò tó jẹ ẹ̀rọ̀kẹ́ lọ. wájú Ẹ̀yìn tí wọ́n bínú kọ́ sẹ́ni tí ò ní. Ẹ̀yìn tí wọ́n bínú kọ́ sẹ́ni tí ò ní. Bẹ́ẹ̀ bá lọ yí wájú rẹ̀ lọ bínú nìyẹn kí àbẹ̀wò lọ́nà. Èyí ní lárí ẹ̀tún pọ̀ sí ìbànújẹ́ rẹ̀ púpọ̀. Kò ráyé tó bẹ́ gbé ẹ̀tún ìbànújẹ́ rẹ̀. Ìlú lẹ̀ fún àdúrà tí èyí àwèrè. Ìlú ni. Nínú oúnjẹ àti ẹgbẹ́ náà, wọ́n fún ìyá kan ní sẹ̀mó kan. Wọ́n sì jó yípo àdúgbò. Ó ní wọ́n jẹ òṣèlú ló ń sẹ̀mó kan. Wọ́n tẹ̀ mẹ́lẹ́ yàrá yìí tí ò lágbàríkà. fàtòkè wá bí i àjìbá rẹ̀ Àwọn máa sọ fún wọn dáná. Tí ń jó yín nílẹ̀, òun náà ni mẹ́ta máa tó mẹ́ta náà sọ mẹ́ta máa tó. Eléyìí ni owó tẹ́ ẹ kójọ, tẹ́ ẹ fi sàlùbáríkà ilá lè àwọn olùsìnkú àbí pẹ̀lú ara yín gẹ́gẹ́ ló fún. Tí ẹ bá lọ fẹ́ lọ bí ìdí, mo lè torí ẹlòmíì kí n sàánú yín. هذا ما تنويتم
tí ẹ̀ kó tó fẹ́ ní ara yín òwúlò fọ́tò òwúlò fọ́sì láìka ìlọ́lá bàbá rí jẹ́ fẹ́ni tí orí jẹ́ tó bá rí mọ́ fẹ́ni tí orí mọ́ tó bá rí náà fẹ́ni tí orí náà tó bá rí mọ́ fẹ́ni tí orí lọ tó bá fẹ́ pẹ̀lú aláyẹ̀ tí ó yẹ kí wọ́n náà máa kẹ́ni tí ó yẹ kí wọ́n náà máa kẹ́ni tí ó yẹ kí wọ́n náà máa kẹ́ni. ayé tẹ̀ tí wọ́n burú nísì báyọ̀ ló ń tàbí ẹ̀rẹ́ lọ nísì wọ́n máa gbé sórí íńtánẹ́ẹ̀tì pé mo rọpò 250 million ẹ̀wọ̀n yẹn tí ó yà péré. Sì wúlò fọwọ́ èèyàn ẹ wá fi kẹtẹ ẹni tó pọ̀ ẹ̀wọ̀n yóò ní tí ó sì tẹ̀lé yín. Àdá àtàrí tó ń rí àwọn tó sì kọ́. Wọ́n mú àgbo méjì rí pàdé ṣe wá gbọ́ yẹn o 20 million. Ẹ dákun ní nọ́ọ̀sì níra tó ní àtìtì ń lo ẹ̀rọ rẹ ti bàjẹ́ kó kàn lọ wé lọ́nà wélu rẹ ọ̀pọ̀ ìdásá olùdíje lo ẹ̀rọ mọ́tò lò. Fíríjì àti ẹ̀rí fíríjà tí ó yẹ kó mi di kò nínú àwẹ̀ yìí kò ní lọ́dẹ̀ ta tuntun yóò wá bá kọ̀ sọ́dọ̀ àti wọ́n ní ìyá kí ni ṣe wà dáadáa kò dáadáa àdúgbò dúpẹ́ kò wà dáadáa tó wà dáadáa kò ní béèrè ẹ̀dá wà dáadáa kò náà béèrè á ti ní dáadáa rẹ̀ kò wà dáadáa ló tó béèrè. Fàtó ọmọ máa tọ́ntọ́ tàbí ní ìṣòro náà. Ọlọ́wọ́ ní àdúgbò dúkù wà látàbà Fàtó ọmọ máa tọ́ntọ́ tàbí ní ìṣòro. ọlọ́wọ́ ní ẹni tẹ́ kó lọ fúri ara yín. Ó yẹ kó wọlé sí ayé aláyé mẹ́tì. Gbogbo ẹni tí wọ́n ń sẹ̀mí tí wọ́n bá sí ayé lómi ìráyè tiẹ̀ wọ ayé wa. Sọ́ọ́rí ìyàwó rẹ nínú ayé rẹ ló wà, ọmọ rẹ nínú ayé rẹ ló wà, bàbá rẹ nínú ayé rẹ ló wà, ìyá rẹ nínú ayé rẹ ló wà, àwọn lọ́ọ̀dì rẹ nínú ayé rẹ ló wà. Lọ́ọ̀ta lọ sóòrè. Fàtó ọmọ máa tọ́ntọ́ tàbí ní ìṣòro náà. Àwọn tí mo kà yí bọ́ àtọ́jú wọn tẹ́lẹ̀ pé ní ó pa ọ́. Wọ́n ní owó lè ṣe ìyá rẹ̀, owó lè ṣe bàbá rẹ̀, owó lè ṣe ìyàwó ẹ̀, owó lè ṣe ọmọ ẹ̀. Ẹ máa àwọn àbúrò rẹ̀ bí ìwé rẹ̀. Bọ́ àtọ́jú wọn tẹ́lẹ̀ òfò lọ́sẹ̀. Ṣùgbọ́n láti kó orí rẹ̀ tí ó fọ́ ká, tí ó délẹ̀, tí ó dára àwọn tí mo lè kì mọ́. Fàtó ọmọ máa tọ́ntọ́ tàbí ní ìṣòro. Ọ̀rẹ́ rẹ̀ bá jẹ́ ìyá jẹ́ yóò máa kó tó lápùlẹ̀ ṣùgbọ́n máa kó tó tẹ̀sán ó tẹ̀lé kó tó ní owó láyé tí àtòrí ẹ lójú àná ẹ máa jìyà rẹ̀. Owó ló wà kó dáàbì ká sókè ànàmọ̀ ẹ̀mùkà. Owó yóò wá dé ejò yóò máa kú ìyá ànàmọ̀ ẹ̀mùkà. Ana kanzuka ana maluka ana kanzuka ana maluka. Ètò wa dé yóò wá ní ètò ọ̀rọ̀ tó ti wá ètò wa fèsì àná kanzuka àná maluka. Ana kanzuka ana maluka ana kanzuka ana maluka. Ana kanzuka
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. إن عدة الشهور عند الله 12 شهرا في 10 شهرا في كتاب الله. إن عدة الشهور عند الناس 12 في كتاب الله. في كتاب الله nínú lọ́nà púpọ̀ tọ́nà títí ẹ̀ nínú nǹkan tó wà lápọ̀lẹ̀ lọ́dọọdọ fìlàgbà mọ́sí òǹkà oṣù ẹ̀gbọ́n ìlà ìlànà ṣùhúrì gẹ́gẹ́ bí òǹkà àwọn oṣù ẹ̀ńtẹ̀nẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀gbọ́n tó ṣe bí ọlọ́wọ́ ọba ó fi rìn lọ́dọ̀ títí ẹ̀. ìfìnà aṣàṣà. Oṣù méjìlá ni ṣáárá, oṣù méjìlá tí ò lé lójú olùṣáárá. Táàsì máa méjìlá tó lójúwọ̀ tí ò lé. Yawma khalaqa as-samawati wal-arda. Káàpẹ̀ lọ́dún kan, lọ́dọ̀ ti dá sábà àti ilẹ̀, oṣù òlé ní oṣù ní méjìlá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá ọba. Yawma khalaqa as-samawati wal-arda. Wọ́n bẹ̀rẹ̀ oṣù yìí mẹ́rin tó ní àbọ̀wọ̀ irú bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn lárúbáwọ̀ gbọ́dọ̀ jagun nínú ìdájọ́ ìwé ní oṣù àbọ̀wọ̀. Kódà tí a bá ń dà lọ́wọ́ tó sùn yìí bá ti lè wọlé kálukú ọmọ ìlọrin kò sókun máa ń olùkọ́ tó sùn yìí bá lọ tá mẹ́ta tẹ̀léra wọn. Ẹ̀yọ̀kan dá dúró. Mẹ́ta tó tẹ̀léra wọn Zulqaada, Zulhijja àti Muharram. Ẹ̀gbọ́n dáadáa báyìí. Oṣù kọkànlá oṣù ojú ọ̀run àti oṣù kejìlá oṣù ojú ọ̀run tí a máa ṣe hajj àti oṣù tó tẹ̀lé ẹ káàbọ̀ èrò mọ́kà ẹ̀gbọ́n jáde. Gbọ́dọ̀ para yín ló jẹ́ oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù tí a máa lo ìfẹ́ ni kódà tí a bá ṣẹra wọn gbọ́dọ̀ jà ọ̀kan tó dá lórí lájà. Yawma khalaqa as-samawati wal-arda. Yawma khalaqa as-samawati wal-arda. Minha arba'atun hurum. ذلك الدين القيم. ذلك الدين القيم. ذلك الدين القيم. ذلك الدين القيم. Èyí gẹ́gẹ́ ni ẹ̀sìn tó ń wọ́n dédé tó lọ tẹ̀lé gbé kalẹ̀ lọ́fùfù wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe bá lọ́wọ́ ànábì Ibrahim àti ànábì Ismail ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn gbà á fún oṣù tó lọ yí padà ẹ̀sìn tí wọ́n bá wọ́n tẹ́lẹ̀ rẹ̀. Ànábì náà sì gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀. Fala tadhlimu fihinna anfusakum.
àǹfùsàkùn fìhìnnà. Nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí, ẹ gbọ́dọ̀ ṣàbòsí ara yín níbẹ̀, ẹ gbọ́dọ̀ bára yín jà rárá. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة ولا تجعلوا فيهن لا تجعلوا حراما حلالا. لا تجعل فيهن لا تجعل حراما حلالا. wọ́n bá jẹ́ ìwọ̀n tọ́rọ ní ẹ̀gbọ́n ṣe níbẹ̀ ẹ̀gbọ́n sọ́dí aláàdá ẹ̀gbọ́n sọ́dí ẹ̀tọ́ ẹ̀gbọ́n ìyábẹ̀ ẹ̀gbọ́n ṣògùn bẹ̀ ẹ̀gbọ́n dìtẹ́ bẹ̀ ẹ̀gbọ́n náwó ní dáadáa haram àlàdà fi ilẹ̀ nínú ṣùgbẹ́rẹ̀ ní o tọ́nà ṣe lé ẹ̀gbọ́n sọ́dí ẹ̀tọ́ tí a bá sọ́dí ẹ̀tọ́ وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. ọlọ́wọ́ sọ fún ẹgbẹ́ Muhammad ó ní sọ fún àwọn èèyàn rẹ̀ ọ̀dà ni وقاتلوا المشركين كافة. àwọn ẹlẹ́bọ̀ ọlọ́ni ẹ bá wọn jà káfà jẹ̀mí à. kó tí kẹ́ máa pa wọ́n ẹ̀bọ̀ jà ní wọ́n ti lónìí. ẹ̀bọ̀ jà wọ́n ti lónìí. وقاتلوا المشركين كافة. ọwọ́ tí a bá gbá ní ẹgbẹ́ fún wọn ẹ̀bọ̀ jà lọ́nà tí ó bá rẹ̀ wọ́n káfà. kódà tẹ́ ẹ bá ní ìran nínú wọn níbi tó lè ní ọ̀rọ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ bọ̀ kò sí rẹ̀ mọ́ níbẹ̀. ó ti dé kó dà kó di wà lè yẹn. ní bá sì dé ní bá ń rìn lọ́rẹ́ ọwọ́ á rí ọmọ ọwọ́ alágbóró ọmọ rẹ̀ bẹ̀ ọwọ́ á lé kó ó lé kó òun náà mọ́ ẹ̀rọ wọ́n jọ ń rẹ̀ àpamọ́ àkólà kọ́kọ́ fi wílé ní ìgẹ̀. kò pọ̀ rẹ̀ ó ti lè gbogbo ẹ̀ ti bàjẹ́ nínú bí ẹ̀ ti mọ̀ra nínú. كما يقاتلونكم كافة. gẹ́gẹ́ bá ọ̀rẹ́ ṣe fà ìjà yẹ́yẹ́ tí wọ́n ò rí ìwà mẹ́rin ṣe tó jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọ́n sàánù rẹ̀ tí wọ́n fi òkú ẹ̀rọ kọ́ ọlọ́run tí wọ́n ń ta ọ̀fà àbúrò ànábì Muhammad àwọn tí wọ́n ò rí rẹ̀ ọ̀gbọ́dọ̀ rí wọn sí òní ìkọ̀lẹ́ ìlẹ̀kú ní ìzàmẹ́rin. ọ̀nà tó ní kúrò ní ìzàmẹ́rin. وصرت نفسي عن الحرام لا ينبغي أن أرى بعيني كما كان من لا يرى مكاني. لا ينبغي أن أرى بعيني مكان من لا يرى مكاني. Sekiri, tí wọ́n ṣe ṣe mẹ́sì fún yín, ẹ̀yin ní ẹ̀ma rí hàn. Ẹ bá ṣe ẹ̀jẹ̀ fún wa, kò tí ju orí tẹ̀ lẹ́yìn gbàgbé. láyà bàgì àní àrọ́bì àìrí. Bẹ́ẹ̀ bá gba sí àfa, orin ẹ̀kú kọ síwájú ọ̀nà àtù. ọ̀nà àtúbí kóòtì ní sàmánì. Tó bá ti gba sí àfa, tó bá ti rí jẹ ti tó ọ̀. Bí ní tọ́lọ̀ bá fún ọ jẹ, mọ́kọ̀ fẹ́ jọ gbàrà ayé, tó bá ti fẹ́ jẹ wọ́n iṣẹ́ ọlọ́run kọ̀ lọ́wọ́ rẹ̀. وصرت نفسي عن الهواني. Ọ̀lẹ́ ní ọ̀rẹ́ olówó ní ọ̀lẹ́ bá lòdì olówó tó ráàmù tí lẹ́yìn ọ̀rọ̀. Kọ̀dọ́tù. أنعت بقوت من زماني. Wọ́n fún ọ 20%. وصرت نفسي عن
sí ọ lọ́wọ́. Ọ̀nà tó ìlú ti ní ọ̀sán náà ni. Kéèyàn bá yẹ olùkọ́ sẹ́bí rẹ̀ ẹ̀gbàgbé rẹ̀ tẹ̀bí kan náà fà olùkọ́ bá yẹ ní church ẹ̀wọ́n òkè tó kọ́ lọ́wọ́ sí náà. Ọ̀nà àtàní bìmọ̀sáàjì ní ọ̀kẹ́ àwọn wáyé kí àtọ̀rà bìkánná ìsirà ìrùn. Ọjọ́ jẹ́ ní ìgbà yìí fọ́nà bí tí a kó èrè sí fún wọlé tó máa kúrò bá fẹ́rẹ̀ lọ́wọ́ bí èrè lórí yìí. Ó sì wọ́n mi. Ọ̀dọ̀ gbọ́ mi kẹ́ olùkọ́ ṣe tí wọ́n ṣe níbẹ̀. Ọ̀dọ̀ gbọ́ ní wọ́n rí tẹ́jọ́ máa ṣàǹfààní olùkọ́ ṣe fẹ́ ṣe ń ṣe. Olùkọ́ ṣe fẹ́ ṣe ń ṣe. Wọ́n ṣe bí àfà náà wọn kọ́ lé kọ̀rẹ́tì ni. Mọ́tò wọ́n sọ̀rọ̀ dábẹ́ ń ṣe wọ́n wà dára ayé rẹ̀ yẹn náà. Wà á sílámù tó náà sí àìsàn àsìlámù ní ìhàwá. Ẹ̀yin àfa àṣẹwò òjẹ́lẹ́dẹ́ ẹ̀fẹ́ jọtẹ́. Ẹ̀yin àfa àṣẹwò òjẹ́lẹ́dẹ́ ẹ̀fẹ́ jọtẹ́. Ẹ̀ẹ́dẹ́ sí àfa àpamẹ́rẹ́. Ọjọ́ mọ́tò ló ń gbọ́dọ̀ àfa. Bá a lọ kú lọ́kùn jẹ́ ti kí wọ́n ṣe bí àfa àtàyè yẹn. Wà máa líyà àníṣókìrì àbíbí tànà sọ̀rọ̀. Láti bá ẹ̀ wá bí ọmọ mi ní kọ́ wá sí súnmọ́. Ọ̀dẹ́ mi ló dé àdúrà ló dé ká wọ́n tà tó mú tí. Fàtọ́ tàrà ní. Ọkọ̀ wá bá wọlé rẹ̀ lórí àwọn olówó lọ sọmọ fún wọn náà. Ṣé èkúsí á sọmọ fún wọn náà? Ọ̀sẹ̀ ń gbẹ́ náà nù. Fàtọ́ tàrà ní. Bí màsá jíjí rọ́ọ̀kì á. Àbẹ̀kẹ́ náà ṣe dásùn. Tọ́lọ̀ ṣe dásùn. Ó yà wọlé kò lé. Irúṣẹ́ òkú ni ọjà ìjọba yẹ yí àwọn ẹni ọlọ́run. Ẹgbẹ́ sì dára ayé ṣe jẹ́ ẹ kúkú wọn ní ẹ̀dínlẹ̀ àbí àwọn ẹni ọlọ́run. Wáyé ní àtọ̀rà bìkánná ìsirà ti rún. Èsè ọ̀rọ̀ mi jẹ́ gbọ́dọ̀ báyìí ẹlẹ́jọ́ rẹ̀. Alábàárẹ̀ bẹ̀, ọ̀rẹ́bí bẹ̀, alábì láwọn alájọṣe kó láti ṣe Mùsùlùmí Kírísítẹ̀ kò sì gbọ́dọ̀ chọ́ọ̀tì. Wọ́n lè sọ, wọ́n lè lọ káàkiri fúnra wọn ní kò mọ̀ ẹsẹ̀ sí wa. Wọ́n lè bàbá tí ń ṣe lọ kò mọ̀ ẹsẹ̀ lọ wa. Irú kí wò ní ké èyí olójú olójú. Àtọ̀rà tàrà ní. Pápákí. Fèlè màsáàjì ní ọ̀kẹ́ àrà. Ọ̀nì alábàárẹ̀ ṣùgbọ́n wọ́n ti di pé níbi tí ẹ ti gbógun tì ọ́. Alábàárẹ̀ rẹ̀ wà láàrin wa. Tí wọ́n ti pàdé lójú ogun ọ̀gbọ́n rí mọ́tò tọ́rọ̀ náà tó wọ́n ju ogun rẹ̀ wà. Wàyọ̀ ní àtọ̀rà bìkánná ìsirà ti rún. Ọ̀dà ìdọ́gbẹ́gbẹ́dé ìyàwó rẹ̀ lójú tó lè wà láàrin àwọn ọ̀tá ọkọ rẹ̀ tí wọ́n lọ parí pẹ̀lú wọn. Ọlọ́run kò yọ kó o pé ìwọ ìyàwó ẹni ká etí ọ̀rẹ́ bá yà ó ní pàtó ti dúró ara wọn ní ọ́fíì fi hàn. Wà á sílámù tó náà sí. Ọlọ́run ẹ bájà ẹ bá àwọn ẹlẹ́gbẹ̀jà bájà kàmọ́ orí ẹ máa jà káfà yẹnyẹ káfàtà sàrànàjọ káfàtà. Bájà yẹnyẹ jàmíà ẹ̀rọ gẹ́gẹ́ bí kíni kàmá lọ́wọ́ àtúndì sọ̀rọ̀. Bàbá ìwọ́ ti lù lẹ́wọ̀n ká. Bọ́ọ̀lù ẹ̀sẹ̀ gbógun tì í. Yẹ́wọ́yọ́ lè gbógun ti àwọn ẹ̀. Ọ̀rẹ́ ayà rẹ̀. واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين. Ọlọ́run bá fún wa ní fọkànbalẹ̀. Olúwa àdẹ́kù. Tẹ́ ẹ bá bá ẹ jà, tẹ́ ẹ bá ẹ jà ẹjọ́ ń da ẹ lójú ẹ lọ́wọ́. Ádàmù lọ ha máa lò tàkì ọ̀dọ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọ́n fáyà rẹ̀. Mo ò dákú jẹ́ lè ṣe fún yín. Ìrìn ọlọ́run wà pẹ̀lú yín. Wà á dàbí láti dákẹ́ lọ bá a lọ́wọ́. واعلموا أن الله مع المتقين واعلموا أن الله مع المتقين. Èyí tẹ́ bá tẹ̀lé a, ọ̀rọ̀ láti ibi tí àbẹ́bí ti ṣe é jíra. Tó ti wọ àgbákà lọ́wọ́. Wọ̀dọ̀ bẹ́ẹ̀ tó ti kú tì í. Àwọn bá kà lọ́wọ́ pẹ̀lú àbẹ́bí nínú kò.
lọ kó ẹsẹ̀tù ara yìí ká ní ọ́. ọ̀nà lọ́ra àìmọ̀ tàbí. Gbogbo owó tí wọ́n ná olórí dá sí owó mo fẹ́ tẹ̀lé ọ rú àgbà máa dà pẹ̀lú ẹ̀mí mi àtọwọ́ òṣó. wàhálà mọ́ ọ̀nà lọ́ra àìmọ̀ tàbí. Ó yẹ ká lè lọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la iṣẹ́ àlá kọ́dọ̀ kí a máa bẹ. Torí ọlọ́wọ́ kí a lè ké oké bẹ̀. Bí èsì ìrìn àjò kú ní ṣe rí. Àwọn ọ̀dọ́ ti lọ gbóná lẹ́bi àwọn olórọ̀ọ́bá. Òkè tí àlẹ́bí kù yẹn irú òkè wà gàmbára ní ṣẹlẹ̀ ló kó sí jàmbá bẹ̀rẹ̀ òkè bẹ̀ òkè rẹ̀ bẹ̀ òkè kan ló wá òkè bá ní bọ́ọ̀lù lórí ìlú bọ́ọ̀lù pa òfin kẹ́kẹ́ ló dá lórí ìlú òkè ní àlẹ́bí Muhammad. wà á yẹ kó ọ̀nà lọ́ra. Òmìnira ti bí ìyẹn ti bẹ̀. Àbẹ̀tọ́ ìsáyé ṣe gbọ́dọ̀ òkè òní ó dà lọ́wọ́ ẹgbẹ́ ti jí ẹ̀. àìmọ̀ tàbí ìyá wà á yẹ kó ọ̀nà lọ́ra. àìmọ̀ tàbí. Bàbá mi lè mú jì. ọ̀nà mi kò tí ì sàmáyé. Mi dá kíkà mẹ́rin. وصمت نفسي عن الهواني. Àbá mi ló wá sọ̀rọ̀ àbúkò níbi tí ó tẹ̀lé. Èyẹ kọ̀rọ̀ lè mójútó tó wà dé. Mo ti ń tẹ̀lé àbá mi sí. Àbí kàdá àbá wà fà àmọ́. Ìtọ́jú wọn tí ó kà á ní. Wọ́n fẹ́ lè pọ́sẹ̀ òṣèlú wà fà lẹ́kọ̀ọ́ fún wọn. Wọ́n fẹ́ lè lọ́sẹ̀ láti. وصمت نفسي عن الهواني. Níta ilé kan ojú wa, ó ní ẹ̀rí mo fún ẹ̀ẹ́dìbò. Wọ́n ti tẹ́ bàbá ayé rẹ̀ ti dàgbé. وصمت نفسي عن الهواني. Sọ́ra yín ní àkùkù náà. Nítorí ayé ti dá ènìyàn tí màá lẹ́nu tó bá tiẹ̀. Ṣùgbọ́n àyè ká fẹ́ bá ọ̀gbọ́dọ̀ fi ẹ̀mí tèmi ní orí ìdúró bẹ́ẹ̀ ni ẹ̀. لا ينبغي أن أرى بعيني. Àfáàní ẹ̀kọ́ ọdún nílé ìpàdé olówó. Ọwọ́ ara ọ̀sẹ́ká. Wọ́n máa ń mú ọ̀rọ̀ máka ọ̀tá àkùkọ mi dé. Wọ́n sì lọ dá kókó ọdún ara kíkì. Ọwọ́ adé oṣù mẹ́ta ọ̀dẹ́ kó ni wọ́n náà rò. Ó tó ti tòkò tó máa ní tìkù. Ẹsẹ̀ ló fi gbó àjàkẹ́ wá nínú ìdíje. لا ينبغي أن أرى بعيني مكان من لا يرى مكاني. Ọ̀rọ̀ abẹ́bàjẹ́ owó tẹ̀lé lówó tó ti kà á pọ̀ kọ́ ló jí bẹ́ẹ̀. Àfa àfọwọ́ nípa ṣùgbọ́n. Ìwọ alápàtà. لا ينبغي أن أرى بعيني. Àbẹ́ká àfọwọ́ ní ìgbéraga ṣùgbọ́n àbẹ́kọ́ mi kí ń wọlé. مكان من لا يرى مكاني. Àbẹ́kọ̀rọ̀ ní tẹ̀lé ṣùgbọ́n kò ní kó gba kí ń jẹ́. لي قبل أن أموت يقين. Tóbi bí bẹ́ẹ̀ ṣe ń ka kí ń ta tí mo ní ń dùn ẹ̀ ní sí òfin. Wọ́n ka kí wọ́n kọ́ fún oyin sí àti ṣúgà. Mo lọ rí. لي قبل أن أموت يقين. Bẹ́ẹ̀ni fẹ́ tún jẹun ẹtí jẹun bá wọ́n yìí gbọ́dọ̀. لو تهدى الخلق ما أداني. Kéèyàn tó kú, àbáyé kí n tó kú tọ́lọ̀ kọ́ fún yóò jẹ́ tèmi. Kí ló dé yàn kó kó lórí ọgbẹ́ lẹ́yìn? Gbogbo tá a ní àti tá a ní tá a bá ṣe tá a bá a dá ní àkùdọ̀ náà. ولو تهدى الخلق ما أداني. Wọ́n ti wá kàmpé ìwọ̀n ọ̀sàdúrà bẹ̀rẹ̀ lórí ẹ̀. Wọ́n ti wá mọ̀ ilé tí wọ́n bẹ̀rẹ̀ sí àtọ́mọdé yá pọ̀ fúnra. Wọ́n lọ sàdúrà bẹ̀rẹ̀. Ẹ̀rọ tó wá sàdúrà tó lè jẹ́ ẹni náà kàn lọ.
ẹ̀rẹ̀jà gbogbo àfa àpẹẹrẹ ìlú mú fún ọ ẹ̀yà àfa àti wọn rán ẹsẹ̀ ìlú lè fẹ́ gbà ó ní ní tẹ̀lé sí fúnra ẹ̀ tẹ̀lé sí wòye kẹ́tọ́ ní. Lí ọ̀bìnà ẹ̀mí àmọ́ta ìdílé. Gbogbo ẹ̀rọ ti máa ń jẹ nínú ìwà yẹ̀yẹ́ kódà ó ní owó ní sẹ́mà èyí ẹ̀yẹ́ lè tó máa jẹ́. Wàlá ọjà ilẹ̀ ìfáyé pé máa dá ní. Àbọ̀rọ̀ níbẹ̀. Àtàkì ní bí láì àfòlání. Ọlọ́run sọ sí ilé ẹ̀rọ àkó wọlé lọ́nà lọ́ba ìjọ jímọ̀ láti lọ di ajábá ní mọ́sálásí wọ́n ti fọ́ wíńdò tó wọ̀ ìsọkúsọ ni kọ́mọ fọ́ sọ ìyàlójú ọlọ́run tó lè ṣe tó wù ètò ìṣe lọ́wọ́ ẹ̀sẹ̀ àfọ̀sàdúrà tó wù ọlọ́run ní ṣe ni o tó ṣe fáwọn ẹgbẹ́ kàába tí ò lọ Saudi lẹ̀ nínú àgbákò kò lọ Saudi lẹ̀ ìlú tí ẹ ṣe àlẹ́bí sí kò lọ́lẹ̀ ọ̀rẹ́ tí wọ́n ṣe láti pa wọ́n ti kàába pa ọ̀nà kò tiẹ̀ fi kàába fẹ́fẹ́ láàrin wa kó máa mú yín. Fàtàkì ní bí láì àfòlání. Àwọn ọ̀dọ́ ọba ìjẹ̀rọ máa dà. Wà á fòlání, wà á fòlání, wà á fòlání, wà á fòlání. Níbi tí a ti sinmi lẹ́yìn bẹ́ẹ̀ láti nàró. Tò èyí tí a máa ń tẹ̀lé wa, àtúndà àkànṣe ìdókòwò láago mẹ́rin sí aago márùn-ún àkànṣe ni. Wá sí àkànṣe wọ́n rí kwẹ́sì fún ni ní àpèjẹ àpèjẹ mẹ́rin. Àwọn mẹ́wàá náà sọ̀rọ̀ méje mẹ́jọ àpèjẹ mẹ́rin. Ẹ̀mẹ́rin wá lè ní ìwé ọ̀rọ̀ méje. Pàtàkì ní bí láì àfòlání. Ẹni wọ́n wá lè gbọ́dọ̀ kọ́ wò. Wà á fòlání, wà á fòlání. Bá a ṣe máa ń bẹ̀rẹ̀ lárí yóò. Bá a ṣe máa ní mẹ́wàá kó lọ rí. Pàtàkì ní bí láì àfòlání. Ẹ̀ka wá o, àgàlẹ́ rí eré yẹn o. Wà á fòlání, wà á fòlání. Ẹ̀yin yẹn sọ pé ilé ìyẹn ní àwọn òfin kò sí ẹ̀ tó ju òfin lọ. Òfin náà wá tẹ̀lé òfin kó lọ rí. Wà á fòlání, wà á fòlání. Ọdún tó sọ ọkùnrin ẹ lọ́wọ́ wọ́n àti orí akẹ́kọ̀ọ́ ẹ̀yẹ là ń ṣe àwọn mẹ́rin sábà márùn-ún à á ṣe èèyàn o. Àwọn tó ní àtúbọ̀ àti fún wa ní Amẹ́ríkà wọ́n tẹ̀ sí Nàìjíríà jẹ́. Orí akẹ́kọ̀ọ́ láti máa ṣe wọ́n mọ̀ pàṣípìtì ẹ̀ sí ìlú wọn náà ní aago mẹ́fà sí aago méjì alẹ́ wọ́n àti ọkùnrin náà nìkan. Pàtàkì ní bí láì àfòlání. Àwọn mẹ́fà àti Amẹ́ríkà àti ní Canada wọ́n jọ ìrìnà ọ̀pọ̀ wọ́n láti wá sí fún ẹ ní aago mẹ́fà sí aago méjì ẹjọ́ lè nílò ẹ máa gbé yín ẹ máa gbọ́ lórí atẹ́kùn. Wà á fòlání, wà á fòlání. Bàbá wọn ló fà ọlọ́mọdé aláwọ̀ ẹ̀wọ̀ ọdún. Àmín. Bàbá dáadáa bàbá dáadáa torútorú bàbá òde sùn ṣe wà dáadáa kó o nìkan lọ ọlọ́run náà kó bàbá lọ́ba jẹ́ gbogbo tòyí bàbá ti jẹ́ gbogbo lọ́ba mẹ́ta lọ́ba jẹ́ gbogbo ẹ̀yà náà lọ́ba ti jẹ́ ìjọba Kwara ọlọ́ba ti jẹ́ gómìnà wa ọ̀gbẹ́ni Abdulrahman Abdulrazak ọlọ́pàá ọkọ̀ ọmọ ṣe tí wọ́n láti yọrí àtẹ̀jọ́sẹ̀ ìjọba bá fún wọn bàbá Buhari ọlọ́jọ́ kó bá ṣe ní olórí ṣe olùkọ́ sáárọ̀ wa mẹ́ta dùgbà rẹ̀ mẹ́ta dùgbà wa náà gbogbo afá àkúṣe ọrẹ ọlọ́kùnrin ní ìbàdà fún wa ẹ̀tẹ́ tọrẹ àkúṣe owó nínú ọlọ́kùnrin ní ìbàdà ẹ̀yin obìnrin wa tẹ́sí lóru tẹ́jẹ lọ́sẹ̀ tẹ́ dáná fún wa ọlọ́dàkùn jẹ́ léèrè mọ́jẹ́ ṣiṣẹ́ káwọn ọlọ́dàkùn ẹ̀ka mọ́jẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ àìsàn islam wọn kò sí ní jamiya ìbàdàn bàbá ní àwọn ọlọ́dàkùn àkànṣọ́wọ́ àti akúbẹ̀rẹ̀ ẹni tí bàbá tí wọ́n pé ọdún mẹ́fà tí wọ́n lọ́wọ́ tí ẹ ti sì lórí àpéjẹ sí rédíò yín ẹ má wà ní ìlú ẹ má wà ẹ má gbọ́ níbi tí ẹ wà ní subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin.
محمد